adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àwọn àpàdé ọ̀pá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún orí àánú tọ́lọ́ọ̀bá ṣe fún wa tó ní ká máa bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ilé ìnàbà náà ni adúpẹ́ fún. Ọba yìí náà ni ọba olùṣẹ̀dá, ọba alámójútó, ọba aláàbọ̀, ọba olùpèsè. Ọba yìí ló ní sánmà, ló ní ẹgbó ti bẹ́nà sánmà àti ilẹ̀. Ọba yìí ni máa ṣe tó bọ́ wá sí wù lásìkò tó wù. Mímọ́ fún Ọlọ́run ọba náà pípọ̀ ní ìbò fún Ọlọ́run ọba náà. Àwa ń jẹ́rìí pé Ọlọ́run ọba ẹyọ kan ni, kò pé méjì, kò lórúkọ lọ́ba kan. Ọba yìí ò ní aláfijọ, kò ní aláfiwé. Ọba yìí kò nípìlẹ̀ ká sọ pé yóò ní òpin. Mímọ́ fún Ọlọ́run ọba náà. Bákan náà tó jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ Ọlọ́run ọba ní ṣiṣẹ́ ní ṣe. Ànábì àánú ni, ànábì ìmọ̀nà ni, ìkẹ́ Ọlọ́run orí ajẹ́jẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jí sọ́rọ̀ bá síwájú ànábì orí ajẹ́jẹ́ tán ìkẹ́ Ọlọ́run lọ́bà ní síwáwọn náà. Àwọn sàábé ọmọlẹ́yìn ànábì tí wọ́n kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ ànábì, tí wọ́n mú mímọ̀ látọ̀dọ̀ ànábì, ọkùnrin wọn obìnrin wọn, àgbánú ọmọdé inú ọlọ́bà ní yọ́nú sí wọn. Àwọn tí wọ́n tẹ̀lé orí dáadáa bá ní yọ́nú sí wọn, ìyọ́nú Ọlọ́run jẹ́ kúdúrà àwọn kúdúrà ọmọdọ́mọ wa. Ẹ̀yẹ́rẹ́ sọ Ọlọ́run táà bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá, agbègbè tí a mẹ́nubà bẹ̀ náà la tó fẹ́ tẹ̀síwájú lẹ́ni, o náà ni alimot wa haqiqatuhu fil Islam, ikú àti pápápá ikú nínú ẹ̀sìn àwọn mùsùlùmí. Àti sọ fún wa ní ìjẹjọ́ kí la ń pè ní ikú, kí lẹ̀sìn pè ní ikú, kí ni àwọn onímọ̀ wo sọ pé ní ikú, kí wọ́n ní ìtumọ̀ ikú nínú ẹ̀sìn àgàgà ẹ̀sìn àwa mùsùlùmí. Ikú lọ́dọ̀ àwọn onímọ̀ ìwòsàn o náà ni kó tí gbogbo nǹkan tí máa ń ṣiṣẹ́ lára ọmọ ẹ̀dẹ́yàn kó dá iṣẹ́ lẹ̀, kó má ṣiṣẹ́ mọ́. Ọkàn ó dá iṣẹ́ lẹ̀, ọwọ́ kó bá gbogbo ara, ojú kò ṣiṣẹ́ mọ́, ẹsẹ̀ kò ṣiṣẹ́ mọ́, ẹnu kò ṣiṣẹ́ mọ́. Wọ́n ní wọ́n ti tẹ́sì ẹ̀, ó ti kú, ó ti lọ, ó ti dòkú. Ìyẹn ni àwọn onímọ̀ ìwòsàn ni wọ́n máa ń sọ fún wa pé lágbà ti kú. Nígbàtí gbogbo ohun tí Ọlọ́run dá sí lára tí máa ṣiṣẹ́ ò bá ṣiṣẹ́ mọ́, ìtókù ní kí wọ́n palẹ̀ rẹ̀ mọ́. Ṣùgbọ́n ikú lọ́dọ̀ wa mùsùlùmí òun náà ni kí ẹ̀mí tó gbé ara dúró kókò lára lọ sí ààyè mí, ìpààrọ̀ ààyè ẹ̀mí lọ sí ààyè mí, oníkú nínú ẹ̀sìn. Nínú ẹ̀sìn ikú kìí ṣe òpin ìrìn àjò ilé ayé. Gẹ́bà sọ fún wa níjẹjọ́ àwọn ìpele ìṣẹ̀mí ọmọnìyàn abala ní. Fún àpẹẹrẹ tí a bá wọnú Suratul Baqara ní àyà 28, gbàtọ́lọ̀ ń kọjú sí àwọn kèfèrí Mákkà lórí gbogbo àlàyé tí Ànábì ń ṣe fún wọn tí wọ́n fẹ́ kàkún, tí wọ́n ń kó etí ikú sí ọ̀rọ̀ Ọlọ́run ní kayfa takfurun, kí ló dé, kí ló ń ṣe yín tẹ́ yọwọ́, kí ló ń ṣe yín tẹ́ ya aláìgbọ́ràn, kí ló ń ṣe yín tẹ́ ya aláìgbàgbọ́ sọ́lọ́hun. ẹ̀rì kayfa takfuruna billahi wa kuntum amwatan, mọ̀pìlẹ̀ yín tẹ́lẹ̀ ni, òkú ní yín tẹ́lẹ̀, nípìlẹ̀ òkú ní yín. Fa'ayakum, ọlọ́ọ̀bá sọ ìdàlà ayé, ọlọ́ntayé jí. Thumma yumitukum, lẹ́yìn náà á tún pa yín. Thumma yuhyikum, lẹ́yìn náà á tún jí dìde. Thumma ilayhi turja'un, lẹ́yìn náà padà sọ́dọ̀ Ọlọ́run. Háyà yìí tàbáwòye sí, ó jẹ́ àmà kí ní jáyé, ilá ìtàwà bẹ́ kí ní jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ àmà kí ní ìrìn àjò ọmọnìyàn.
níjọ́ náà tọ́lọ́wọ́ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn aláìgbàgbọ́ Mákà ló ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ló wá kan gbogbo aláìgbàgbọ́ orílẹ̀ ayé náà lénìí tí ìdàlì kíámà. Ẹ̀rí Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn káífà. Àdáàdù istifham ni, ìdá àfi máa béèrè question ni. Irú bẹ̀yẹn wọ́n pè ní al-istifham al-inkari wa ta'ajjubi. Ìbéèrè ọ̀rọ̀ táà fi ń bá ẹni tí a ń bá sọ̀rọ̀ wí. Kí ló kọlù yín? Kí ló ń ṣe yín? Ọmọ sínúlé mọ̀ fún yín. Ma bẹ́ẹ̀ sí rí ni. Nígbàtẹ́ ẹ̀já sí kankan. Wa kuntum amwata, nígbàtẹ́ ẹjọ́kù. Wọ́n ni nutfan, ó nígbàtẹ́ ń bẹ ní àtọ̀. Filaslan, tẹ́ ń bẹ ní bàrá àdí àwọn òbí ẹ̀ẹ̀sẹ̀mí ń gbà yẹn. Nǹkan ọ̀bọ̀rọ̀ gini ní ibi ẹ̀tí wà ní. Ọlọ́run wá ní fàyákùn, òun wá sọ ìdí alààyè, òkú asọ́ di alààyè, ẹ̀rì filarham wà dúnìyà, nígbàtẹ́ ń bẹ nínú ìyá yín láti sọ ìdí alààyè, nígbẹ̀ tó délé ayé yín tán ẹwà alààyè. Torí pé bàtà bá wà nínú ìyá wa gẹ́gẹ́ àdísì ànásàsálàm, àdísì Abdullah bin Mas'ud ọdí alátàlá ní tí ń bẹ́nu Arba'in Nawawi, Imam Nawawi. Ànábì sọ̀sálàm ó ní Ọlọ́run kó ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan yín jọ sínú ìyá rẹ̀ ní omi gbọ́ọ̀lọ́ ní àtọ̀ 40 ọjọ́. Lẹ́yìn 40 ọjọ́ yẹn, àtọ̀ yẹn ó di ẹ̀jẹ̀. Lẹ́yìn 40 ọjọ́ yẹn, ẹ̀jẹ̀ yẹn ó di bá sí ẹran. Tí a ń pè ní 120 days. Olódi bá sí ẹran. Lẹ́yìn náà, láwọ́ arán màláíkà sí. Àwa ní kó fẹ́ ẹ̀mí máa sẹ̀mí tọ̀dọ̀ Ọlọ́run kó fẹ́ sí ọmọ náà lára. Wọ́n fẹ́ sí. Níbi hayá. Al-hayatul ula. Ìsẹ̀mí àkọ́kọ́ fọ́mọ̀ ní bó ti bẹ̀rẹ̀ nù. Filarham nínú àpò bí. Ìsẹ̀mí ẹlọ́wà ṣe títí tó fi délé ayé. Gbólóhùn ọlọ́ọ̀bá nínú ayé fàyàkún, ọlọ́ọ̀bá sọ ìdálà ayé. Ìtumọ̀ ní pé filarham wà dúnìyà. Nígbàtẹ́ ń bẹ ní àpò bí àwọn ìyá yín láti sọ ìdálà ayé. Alààyè náà lẹ bá délé ayé tẹ́bí wá lólé ayé. Ọlọ́run thumma yumitukum lẹ́yìn náà pa yín. Ẹ̀rì inda intihai ajalikum, nígbẹ̀ bá lọ àsìkò tẹ́ lò tán àwa pa yín. Ikú di méjì. Ikú àkọ́kọ́ ngbàtà àjẹ́sì kankan, indal Adam gbàtà àjẹ́sì kankan. Ikú ilé wà ní kú ẹlẹ́kejì. Ọlọ́run wà dóṣbẹ̀yẹ ọlọ́ni thumma yuhyikum, lẹ́yìn náà wọ́n tó tayín jí beleba pẹ̀lú àjíǹde lẹ́yìn ikú. Fa yujazikum bi a'malikum, Ọlọ́run wà san yín lẹ́san àwọn sẹ́tẹ̀ẹ̀sì láyé. Tó bá gbẹ́yìn bá jẹ́sẹ̀ rẹ̀ ẹgbẹ̀san rere. Tí ìsẹ̀ bá jẹ́sẹ̀ burúkú ẹgbẹ̀san burúkú. Eléyìí ni ètò ìsẹ̀mí ọmọnìyàn tí ọlọ́ọ̀bá Allah tó rán wa létí inú Al-Qur'ani Karim. Tẹ́ bá tún Suratu Ghafir àkọ́kànlá, Ọlọ́ni qalu rabbana amattana ithnatayn wa ahyaytana ithnatayn. Ìrọlọ́ọ̀bá ọpa wá lẹ́ẹ̀mejì, ìrọlọ́ọ̀bá ojú wa lẹ́ẹ̀mejì, ní ìbámu pẹ̀lú àyá Suratu Baqara ẹ̀rí ikú méjì, ìṣẹ̀ méjì. Ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kejì yìí ó wá ní ìṣẹ̀mí gbére, ó náà ń pè ní ìṣẹ̀mí àlìkíyàmà. Ìta ń pè ní
ikú lọ́dọ̀ àwọn mùsùlùmí ni pé kí ẹ̀mí kó lára lọ síbòmí. Ibi tó wá lọ àgbáyé ìtàn ni wọ́n ń pè ní hayatul barzakhiyya. Hayat al-barzakhiyya o náà ni ẹ̀mí tí kú lé ayé ọmọnìyàn tá wà yìí ọbọ́ sí agbede méjì ọ̀run àlìkámò tí dé. O náà ni ń pè ní hayatul qabr, ìsẹ̀mínú sàárè, tó yẹ pé gbogbo ẹni ó bá kú kí àlìkámà tó lọ́sẹ̀míyàn àti kó láyé àti ìdí àlìkámà pátápátá. Láfi fún a ní àyà ní ìjẹjọ Suratu Mu'minun àyà 99 sí àyà 102 ààrẹ gbàtọ́lọ̀ bá ń kí ọmọnìyàn ní ìbìràn ọlọ́ni hatta idha ja'ahul maut ọlọ́lọ́mọ ẹ̀dẹ́ a máa lórí ayé lọ, kálùkọ́ máa lọ yọ́ máa bọ̀ yọ́ máa lọ yọ́ máa bọ̀ títí tí kó bí wọ́n wá dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn. Hatta idha ja'ahul maut tí kó wọ́n máa dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn. Ìgbàmí a dé sínú ẹbí, ẹni ó kéré jù ní ẹbí ní ó mú lọ yóò mọ̀ yóò kúlẹ̀. Ìgbàmí ń bẹ a dé sínú ẹbí, ẹni ó lówó jùlọ ní ó mú lọ. Gbogbo ẹbí ó mí gìlàgìlàgìlà ó dínú. Lábí ń sọ ọ́nà àdísì kan pé akthiru dhikra hazimi ladhat, Ànábì ní ẹ̀pọ̀ lẹ́yìn tí ó máa rántí nǹkan tí máa bá dùn jẹ́, nǹkan tí máa sọ ayọ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ dìbànú jẹ́ ọ̀nà ní kú. hazimi ladhat ti jádùgbà lẹ́nu ẹni. bóòlọ bá lọ ń gbádùn ní ajágbà, bí ọlá bá lọ ń gbádùn ní ajágbà, bí ipò kan bá lọ ń gbádùn ní ajágbà lọ́wọ́ ẹ̀. Ànábì ní ẹ̀pọ̀ ní rántí ẹ̀. Eléyìí náà là ń pè ní ikú. Ikú ìwà rẹ̀ ọlọ́ọ̀bá Allah ó ní ìṣe àwọn màlẹ́kà kan lọ́rọ̀ bá fi ti kú yìí. Nígbà mí bẹ̀ wọ́n ní malakul maut, màlẹ́kà kú, ọ̀gánu, ọ̀gá pátápátá nìyẹn. Ó wá ní àwọn ìránṣẹ́, tàbá rífà sáwọn ìránṣẹ́ yàtọ̀ pé malaikatul maut, àwọn màlẹ́kà kú. Ọ̀gá ni malakul maut, ó ní olórí àwọn màlẹ́kà kú. Àwọn ọmọlẹ́yìn yòókù tí wọ́n jọ ṣe là ń pè ní malaikatul maut, màlẹ́kà ikú. Ikú ìwà rẹ̀ gẹ́bà sọ fún wa nínú Suratu Maida àyà 106, ọlọ́njẹ́ a máa pé ikú àdánwò ni. Mùsùlùmí gbọ́dọ̀ rí ikú gẹ́bí àdánwò, àti ikú ọmọdé, àti ikú àgbàlagbà, àti ikú olówó, àti ikú tálákà, àti ikú olórí, àti ikú ọmọlẹ́yìn ẹ̀rẹ̀, àti ikú ọkùnrin, àti ikú obìnrin, agbọ́ọ̀rí gẹ́gẹ́ bí mùsíbà, gẹ́gẹ́ àdánwò. Ọlọ́ni gbẹ́tọ̀lọ́ ń bọ̀rọ̀ náà lọ, fa'asabatikum musibatul maut, Ọlọ́ni bẹ́ẹ̀ ló wá bá yín àdánwò ikú. Mùsùlùmí gidi nínú àgbọ́yé ikú lọ́dọ̀ mùsùlùmí, anal mauta musibatun, àdánwò ni. Láàfí máa banújẹ́ lórí ikú. Lẹ́ni rẹ̀ àti wá yí padà. Ikú tàà máa banújẹ́ lé lórí ní ikú ọ̀dọ́, ikú ọmọdé. Àìbanújẹ́ lórí ikú àgbà. Kódà àwọn èèyàn máa ń yọ̀ ní. Kódà tí bá ti mọ̀ pá ààrẹ ń ṣe bàbá, ààrẹ ti wọ́ra ń ṣe ti wọ́ra, ìtẹ́ ma rí ní bí wọ́n ṣe sùkú náà ma palẹ̀ ma kí a máa sùn màálù mẹ́lẹ̀
ká lọ máa ra pẹ̀lú bọ́ àpò gààrí garawa òróró garawa epo wọ́n ní bàbá ti fẹ́ dágbére ààrí gẹ́bí musíbà èyàn lọ láàrin wa táàmù bí ti ń lọ ẹwọlé ayé tàwà ń bẹ̀ kí bàbá èyàn wà láyé ó dàgbà ọwọ́ 80 káwọn ọlọ́pàá wá dé kí a kó áńkọ̀bù sí lọ́wọ́ wọ́n mú lọ sí àtìmálé tí a bá jọ máa rẹ̀ sínú rí ó dùn nínú rí dùn wọ́n ní wọ́n lọ ti bàbá málẹ̀ tílé ayé nù tó lè jáde ń bẹ̀ tí a lè máa lù wọ́n lè máa tọ́ṣọ́ ẹ̀ rárá inú wo ní inú abájọ́ máa rere kí wọ́n ní Aláàjì Àríbídésí tí wọ́n kó áńkọ́bù sí bàbá rẹ̀ ọmọ 90 years lọ́wọ́ òun ló tún ní wọ́n máa jẹ wọ́n máa mú ọlọ́pàtẹ oúnjẹ ọlọ́pàtẹ kájẹ ká máa mú sọ máa rẹ̀ ní ọmọ burúkú ni ikú wá jù yẹn lọ ikú jù yẹn lọ ìrìn àjò àwa àmá táa lè bá ìnira pàdé ń bẹ táa lè bá dáadáa pàdé ń bẹ táa wá mẹ́wó ní bàbá wọ́n bá pàdé ń bẹ èwo nìyàwó bá pàdé ń bẹ èwo lẹ̀gbọ́n wọ́n bá pàdé ń bẹ èwo làáfáà wọ́n bá pàdé ń bẹ èwo nìyàwó wọ́n bá pàdé ń bẹ ọlọ́kọ wọ́n bá pàdé ń bẹ èwo lọ́mọ wọ́n bá pàdé ń bẹ ká máa jẹ ká máa mú ẹ̀rì pé tí ẹ bá ronú orí oúnjẹ ò pé orí ò pé ikú ìsìn tàbí ṣeré ọlọ́ni fàṣọ bá ti kún musíbà tìlẹ̀ mọ́tí tí àdánwò kú bá yí musíbà ọlọ́ni musíbà ni àdánwò ni kò sí bí àṣẹ́lẹ̀ dàgbà tó yóò ní wúlò yóò ní tí ń ṣe ìgbà mí ń bẹ àwọn arúgbó là máa kọ́ àwọn ọmọ wá tí àwọn arúgbó lásọ̀rọ̀lẹ̀ alájá tí lábábá wà wálé olówá tó fẹ́ gbà ọ ń bẹ lórí tébù tọ́mọ bá dé kọ́kọ́rọ́ ń bẹ níbẹ̀ yẹ oúnjẹ wọn ń bẹ níbi báyìí bí wọ́n bá ti dé gbàrà ìyàwó ma jíṣẹ́ bàbá ma jíṣẹ́ níjọba ti kú àránfàní ẹmọ́ àgàgà tá bá jẹ́ mùsùlùmí gbogbo tí ìyàwó bá ń bẹ láyé tí bàbá ọmọ yáre láwọn sáàmà sí olóore iṣẹ́ àlìjẹ́nà lára wọn iṣẹ́ àlìjẹ́nà lára wọn níjọba ti kú àríṣẹ́ àlìjẹ́nà sí mọ́ lára wọn sẹ́yìn lọ́wọ́ yẹ kéèyàn máa ṣe jákújákú tó gbà mí ń bẹ látara sẹ́ta ṣe lára àwọn òbí wa a máa fi tọ́lọ́dọ̀ọ́lọ́ pẹ́rọ ọlọ́run wà láti mọ wà lórí ẹ̀yìn wọ́n lápẹ́ òbí mi yìí nǹkan báyìí mo ṣe fún rọ ọlọ́run kó mi yọ́mẹ̀ inú sọ Muslim mẹ́rin yàrí sọ rí náà àwọn kan mẹ́ta ni wọ́n jáde lọ ilẹ̀ wá sú wọ́n kó sínú àpáta wọ́n wà ní àpáta àpáta láwá yí lé wọn lórí wọn lè dágbé kí àpáta tó gbé bí 100 yẹn ló lè gbé kó lé ilé èèyàn mẹ́ta lórí wọ́n pariwo wọn rẹ̀ nìkan wọ́n wá mọ̀nà àbáyọ gbogbo ẹ́sọ́kùnkùn ní Ọlọ́run wá sọ́sẹ́ ọ̀kan lẹ́mìí ó ní kálukú ronú iṣẹ́ rẹ̀ tó ṣe ọ̀kan ló rántí ìjọ kan adára lọ́hun gbà tó ń dára jẹ lọ bóun bá ti ń bọ̀ alé lò máa ń gbé fún wàrà nínú ẹran tó gbé fún àwọn òbí òun méjèèjì ìjọ kan wá rẹ̀ ẹran kan sọnù òun wá kóhun tó rí o ti pẹ́ òun wá gbé wàrà délé bàbá àti ìyá ti sùn òun wá gbé lọ báyìí tilẹ̀ má òun ò sùn ìrọ̀ Ọlọ́run tọ́pútó orí rẹ̀ mo fi sílẹ̀ fún àwọn òbí mi níbi àwọ̀ ìjárọ̀nà àbáyọ òkúta sì gbéra pẹ́ fún ara rẹ̀
ọ̀rọ̀ súnsókè àkọ́kọ́ jẹ́ akọ́dún ní pé wọ́n ríra wọn ìmọ́lẹ̀ wọnú àpáta tí a bá náwọ́ ọwọ́ lọ tí a bá gbórí orí ọlọ ike ìbájọ́ nígbà ìrẹ́ Ọlọ́run níjọ́ kan ọmọbìnrin kan bẹ kò láǹfààní àti bá sùn tó pé ń wá náà lọ́wọ́ ọ̀hún òun wá fẹ́ bá sùn ó wá ní kò ń bẹ̀rù Ọlọ́run abẹ́ tó ń fẹ́ bá sùn wọn lẹ́tọ̀lé lórí àyà ìrẹ́ Ọlọ́run bá já méjọ́ náà lọ mo wọ ṣòkòtò mi padà mi ò ṣe sì náà nítorí ìrẹ́ Ọlọ́run iṣẹ́ tí mo ṣe yìí wọ́lá rẹ̀ lọ́dọ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ náà àbáyọ òkúta tó gbé pẹ́ wọ́n torí borí lọ èjìká lọ ẹnìkẹta nílẹ̀ Ọlọ́run níjọ́ kan mo gba àwọn èèyàn kan síṣẹ́ mo wá fún wọn ní owó ọ̀yà wọn ọ̀kan wá ń bẹ tí òdó gba owó ọ̀yà rẹ̀ mo wá fi ń bá ṣòwò nígbà wá padà dé láwọn àsìkò tó ti pẹ́ owó ìtí wá bí ọ̀pọ̀lọpọ̀ kan ó ti bí ẹran ó ti bí ẹrú ó ti gbogbo ẹ̀ lọ́wọ́ adé mo fẹ́ gbowó ọ̀yà mi mo wá kó gbogbo nǹkan tí mo bá fó rẹ̀ sí mú kó fún tákútò rẹ̀ mo bá fi ṣe ìrọ̀ Ọlọ́run gbà mí kó mi yọ kó ayọ́ mi dáwà òkúta pẹ́ nàbà jáde níbi àti lọ ní iṣẹ́ dáa máa ṣe lára àwọn òbí wa tí a ń bẹ láyé iṣẹ́ eré dáa máa ṣe ìjọba ti wá kú ìṣẹ̀lẹ̀ àrísímọ́ sí yẹn nìyàn máa dúró sí kó bíbí lọ láàmà yọ láàmà jẹ láàmà mú ló fi ṣe pé kẹbọ́lọ́ ṣe sọ fàṣọ bá ti kò musibatul maut ọlọ́ni ikú àdánwò ní ọmọdé ló kú àgbà ló kú obìnrin ní ọkùnrin ní àgbà ní ọmọdé ní olówó tálákà ní musíbà ìyẹn sì mọ́ kẹ́dùn ní ikú nìyẹn ìdá ń pè ní ikú tọ́lọ wá sọ wá láyàtà kí fún wa níjẹjọ àtókí fún alé ní tọ́lọ tó pé kullu nafsin dha'iqatul maut gbogbo èèyàn kọ̀ọ̀kan ni ó kú àwátá àti ikú á kú kò sí bá sí bẹ́sẹ̀ kò sí ogun ikú kò sí má kú ẹ̀rì ọlọ́ba Allah ó wá ń sọ ó wá ní tàbáwá kú ikú tàà ń sọ yìí tàbáwá kú ká mọ̀ wípé a lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì san wá lẹ́san ṣẹ́ wa ẹ̀rì wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah gbogbo wa lágbà ẹ̀san ṣẹ́ ọlọ́jọ́ gbẹ̀dẹ̀ alìkìyàmà faman zuhziha anin nar ẹni ọba wá kú tó wá dá alìkìyàmà tàwà gbé jìnà síná tí náà jẹ́jẹ́ wọ́n fi lọ jẹ́nà tàwà fi wà lè jẹ́nà faqad faza Ọlọ́run yẹ ló jèrè àbí Ọlọ́run ìjọba déwájú rẹ̀ mọ́jì sí wà lọ́mọ náà wa mal hayatud dunya illa matal ghurur Ọlọ́run sí mi láyé tẹ́wọ́ bẹ̀ ó kéré tó délé ikú ń tàà máa rántí ni ikú tàà máa gbáradì ni ìjọ kan bí Ànábì léèrè pé ta ni ọ̀jọ̀gbọ́n inú ọmọ ẹ̀dẹ́ yẹnú àmùmí ní tàlọ́jọ̀gbọ́n ó lẹ́yìn tó bá lè rántí ikú jù ẹni bá máa rántí ikú jù ní ọ̀jọ̀gbọ́n inú tadhkira Imamu Qurtubi rahimahullah wọ́n ní mùsùlùmí gidi kọ̀nà tí ikú lójúmọ́ ó yẹ kọ́nà tí kú nígbà 25 nígbà mẹ́ẹ̀dọ́gbọ̀n ìdí ẹlòmí bẹnu wa sẹ́kàn kọ̀nà tí kú oṣù kan kọ̀nà tí kú ẹlòmí tẹ́yìn ọba kú kìíná tí kú wọ́n mùsùlùmí gidi gbogbo wà láàmà tí kú lójúmọ́ kẹta yẹnyẹ nígbà 25 times torí díẹ̀ kò sọ́nà àbáyọ àbí kí a mọ̀ pé ikú yìí tó ń bọ̀ ní so àwa lè máa bèèrè pé kí ló dá ń kú kí ló dé dáa máa sẹ̀mí lọ gbére kí ní Ọlọ́run já máa kú sí ọlọ́gbọ̀ ní sí nǹkan kọ́ máa ní èròǹgbà ó ní kí ma gbọ́lọ́n sọ wáyé nínú Suratu Mulk ayẹlẹ́kejì ó ní alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala
Ọlọ́run ló ń dá ikú ló ń dá sẹ́mi kó ń lè bá dánwáwò ta ní sẹ́rẹ̀ ọ̀dá ìdíkanù rísìkẹta fi ń kò ní pé láti sí pé kó máa jẹ́ test bá dọjọ́ gbẹ̀lá ìkàmù ta ló ṣẹ́rí láyé ta ló ṣẹ́rí láyé ẹ̀rì ìbtìlá Ọlọ́run fi kú ọdá ikú kó máa jẹ́ àdánwò ikhtibar kó máa jẹ́ test fọ́mọnìyàn ta ló ṣẹ́rí tí ó bá ẹgbẹ́ kò síkú ni tí ó bá síkú kálùkọ́ máa ṣe tó wù ní gbáàdì ma bá kú ìrìn àjò dáàrin yóò dópin lè fi máa ń kọnú inú ìdí tó lọ́wọ́ fi gbé ikú kalẹ̀ nìyẹn ó máa jẹ́ tẹ́sì fún wa tílẹ̀ bá ti mọ́ làásìdánwò tílẹ̀ bá ti mọ́ làásìdánwò tílẹ̀ bá ti mọ́ làásìdánwò ẹni ó jí tó ṣe rere ó ní rìsọ́ọ̀tì ẹni ó jí tó ṣe bí ó ní rìsọ́ọ̀tì gbẹ̀nà àpapọ̀ ní ẹwà jẹ́wé sẹ́wà lálẹ́kẹ̀ àmà inú dáadọ́ ń fi ń kú ara àdídá fi ń kú ara àǹfààní kú Ọlọ́run ṣe kú ní àmì inú àwọn àmì Ọlọ́run bó ṣe ṣe ìṣẹ̀mí lámì ká máa lọ ká máa mí lọlẹ̀ ká máa mí lókè sáyìn nínú sáyìn Ọlọ́run ká kú sáyìn sáyìn lọ tó fi jù wá lọ kò sí abẹ́rẹ́ mọ́kú kò sí tábílẹ̀tì mọ́kú kódà dókítà ta lọ gbé aláìsàn bá ọgán kú ìgbàmí dókítà tó jú aláìsàn lọ ní olóòsì lọlẹ̀ dókítà kan ló wò wásán lọ́lọ́ wásán ẹ̀rẹ̀ Ọlọ́run fi ikú sí àmì inú àwọn àmì Ọlọ́run bákanáà nínú ìdí tọ́lọ̀ọba àlekọ́lá tó tó fi gbé ikú kalẹ̀ ó ní láti fi hàn Qudratullah agbára Ọlọ́run bó ṣe tó ó náà nìkan ní máa pààyàn ó nìkan ni ò ní tán nínú Suratu Rahman Ọlọ́run kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ọ̀rọ̀gbò tí ń bẹ lórí lẹ́ni ọ̀tàn oníkanù wọn kú ìdínú Ọlọ́run fi kú lélẹ̀ ká ma ma gbára ìbóse tó àwọn màlẹ́kà àná kú àlìjẹ̀nú yóò kú èèyàn yóò kú àfọlọ́nì kullu man 'alayha fan gbogbo abẹ lórí ilẹ̀ ayé náà ní ọ̀tàn wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram àdójúkọ Ọlọ́run rẹ̀ nìkan ní òkú ọba tó gbọngbọn ọba alápàálẹ̀ olóní gbígbọ́n olóní àpàálẹ̀ ẹ̀rì bákanáà nínú ara àǹfààní ikú o náà ní ikú ní máa yọ àwọn olùgbọ́lọ́wọ́ bá kóònù wà lálẹ́ ayé ikú ní máa yọ àwọn olùgbọ́lọ́wọ́ bá kóònù wà lálẹ́ ayé asàmà dàmú ni lẹ́fẹ̀ẹ́rí gẹ́gbà sọ́wà ní jẹjọ wọ́n gbé òkú kan kọjá lọ́dọ̀ Ànábì Abu Qatada gba àdísìn wá ní Sahih Muslim Ànábì ní mustarihun wa mustarahu minhu ó ní olùsinmi kan àtẹnikátà sinmi fún wọ́n wá ń bi Ànábì léèrè kí ni túnmọ̀ olùsinmi kan àtẹnikátà sinmi fún olùsinmi kan ni pé tó yọ́ bá ipé ẹrú Ọlọ́run tó gbọ́nà bá gbọ́ ni mustarihu yastarihu min nasar dunya a sinmi kónù wà lálẹ́ ayé ìjú àti agbọ́nà bá gbọ́ wá ti kú wọ́n ti sinmi wọ́n ti parí iṣẹ́ mùmínì gidi ni abid yusalli yasum yatasaddaq olùsìnlọ́ ni kínúkínú ni gbáẹgbàwẹ̀ ni sísára ni yọ́sàká ni dáìmọ̀ ya'malu amalan salihan gbogbo ní ma ṣe rere láti kú báyìí okùnù wà láti ọbọ̀ sínú kẹ mustara minhu
ó ní ẹni a sinmi fún ayé sinmi fún ọlọ ẹ̀ ó ti lọ láti sọ gbẹ́dẹ́ tí ó kú bá ti kúlẹ̀ báyìí ẹ má dílé rẹ̀ ẹ padà rẹ̀ má ohun tó bá jẹ́ ẹni rẹ̀ kọlọmọ bá rẹ̀ pàdé tó bá jẹ́ ní burú ẹ palẹ̀ aburú mọ́lẹ̀ a kì í délé òkú nínú Islam ẹ̀rì bí àmì ìdẹ́nìkan tí ẹ bá kú lọ́dọ̀ àmùsùn láàárọ̀ kùtùkùtù tó bá dé ìrọ̀lẹ́ wọ́sẹ̀ tó bá kú lálẹ́ tó bá dára wọ́sẹ̀ òkú mùsùn ìsìndá máa ń délé jọ méjì jọ mẹ́ta jọ mẹ́rin tí ó bá nídìí tí ó bá nírìsì ẹ̀rì ikú a máa jẹ́ rántí alìkìyàmà tí a bá máa rántí ọmọ rántí alìkìyàmà ara àǹfààní kúnnù láti ká rántí alìkìyàmà alìkìyàmà máa ń bẹ alìkìyàmà máa ń bẹ alìkìyàmà máa ń bẹ ikú a máa jẹ́ kí ilé ayé fún ẹlẹ́mi wa báyò ká kójọ tó wọ́n ní ilé tọ́kọ́ ilé mẹ́wàá ní ìgbé àjọmà fẹ́ sin ẹsẹ̀ bàtà mẹ́fà náà kójú ẹ̀lọ ilé ìdílé ẹlòmí òní ó sì ìṣirò owó tó kójọ òní ó sì àwọn tí ó bá ṣiṣẹ́ wọn ma náwó lọ́n tí wọ́n yà yóò ẹ̀rì ikú a máa kéré ilé ayé lẹ́mí ẹni ẹ̀rì ikú a máa léèyàn kó ní ẹsẹ̀ tí ma máa ṣe ọ̀dá ìmá kú mo mutí ma máa kú mo ń jalè ma máa kú mo ń ṣe sìná ma máa kú mo ń parọ́ ma máa kú ma máa kú gbogbo wà tọ́lọ ní ọ̀dá yẹ ikú amọ́jẹ́ ìrántí ẹgbẹ̀ wọ́n ni ikú a sì máa tí ọmọ ènìyàn lọ́pàá kó tè túbá bí ìmọ̀gbọ́ bàbá ìdọ́dọ̀ Ọlọ́run mọ́gbọ́ fi sílẹ̀ ẹ̀rẹ̀ ikú a máa ṣe àfọ̀mẹ́ẹ̀mí àwọn èèyàn kó ní gbogbo ìdọ̀tí ọkàn bí sí àrí ni ìgbéraga mótómótó inú níbí ní tí a bá rántí ikú a máa fọ́má ìmọ̀gbọ́ gbélé lọ́bọ́lọ́hun ikú a máa yọ ilé ayé kò lẹ́mẹ́yàn ìrọ̀mọ́lé ayé ẹ̀mí ikú a máa yọ kò lẹ́mẹ́yàn a jẹ́ kí ayé fúyẹ́ bá ṣe ìdúlá bá ti díjú ti parí nù ẹ̀rẹ̀ lẹ́yìn náà àwọn kan mẹ́ta ń pè ní dàwáyí alimot àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó rúpọ̀ mọ́kú àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó rúpọ̀ mọ́kú dáhí aláyọ̀kan dàwáyí àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó rúpọ̀ mọ́kú mẹ́ta kan bẹ́ onípọ̀ àkọ́kọ́ ń bẹ o náà ni sakratul maut ìjẹ̀rora kú ikú èyí kú ọrọ̀wọ́ tí ẹ bá ṣe yí pé èyàn bá ní accident yá ó sì kú òun ní màlúra gbùgbọ́n pé kò ní accident àìsàn ló ṣe ní àbẹ́ẹ̀sàn ó ṣe ní lọ́fẹ́ kú ìyà rí nira tó pọ̀ àwátá ma ń wẹ̀kú lámà ìgbà mí ń bẹ òkú mi ó kú ìgbẹ́ tí ó wà nídìí ẹ̀ yóò lè tí ó yọ báyìí ẹlùmí orí bẹ́ẹ̀dì lọ́wọ́ yóò yí bọ́lẹ̀ ní nígbàtí rẹ̀ kú bá dé kù sẹ́ tí ó wà níbi tó kù ti kú tẹ́mì ò ní mì ní stage tẹ́yìn bá fẹ́ kú bá ilé ayé àdà tó mọ́ lọ́wọ́ kò sí ń tọ́gbọ́mọ́ tí ẹlùmí ma kágùn tí ó ma gbọ́n tí ó ma pariwo tí ó ma ìlọ́ ma ṣe gbogbo ẹ̀ náà pẹ́ sàkírátì mọ́t kò sí tí ó ní jẹ́ ìrọ̀rákù ẹjọ́ ẹ̀kọ́ jẹ́ ìrọ̀rákù lẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó náà jẹ́ ìrọ̀rá
ọjọ́ tó kú ọjọ́ ńlá ni sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì o náà ni ru'yatul malakil maut kíyàn rí màlẹ́kà kú báyìí àyà máa rí màlẹ́kà ikú ń gbà tí ó bá fẹ́ dé èyàn bá kó ń gbàlejò ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ́kẹta khawfu su'il khatima ó ní ìbẹ̀rù pé mímọ̀ ní parí ayé mi dáadáa nígbò bá di last moment ìyá máa pé ọ̀tán rẹ̀ síbi tí máa parí ẹsẹ̀ rẹ̀ nígbàtí ẹ̀kọ́ ọba bọ́rọ̀mà Ànábì ní ọlọ́ọ̀bá yóò máa fi orí jì ẹrú ẹ̀ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó bá dá nígbàtí ọba ti máa pọ̀kákú tí a bá ti ń pọ̀kákú àforíjì òsì máa ó ti hẹ́ndì síbi tí ọ̀dá ní tàpórí ẹ̀ṣẹ̀ ló kú sí gbogbo ilé onáàlì pẹ̀lúgbò lọ́dọ̀ Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ṣàlàyé àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta nípa ikú sakaratul maut ìjẹ̀rora kú kí ní jẹ́ bẹ́ẹ̀ bóri sí máa ń rí ru'yatul malakul maut kárí màlẹ́kà kú tàbí màláíkàtul maut àbá màlẹ́kà kú lẹ́yìn náà khawfu su'il khatima kí èyàn ìbẹ̀rù pé bí mo fẹ́ parí ẹ̀ sí kò dá kátọrọ àforí kọlọ fún ẹsẹ̀ wájú ma. Allahu Akbar.